Ewúrẹ́ kan ni arákùnrin yìí fẹ́ dóòlà ẹ̀mí ẹ̀ ló bá pàdé ìgúnlẹ́sẹ̀ Ogbeji nípínlẹ̀ Ọ̀yọ́. Iléeṣẹ́ panápaná ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣàwárí òkú arákùnrin ẹni ọgbọ̀n ọdún tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣínà Adédèjì tó ń gbé ní agbègbè Àjẹ́ Ìkọ̀sẹ̀ níjọba ìbílẹ̀ Àríwá Ògbómọ̀ṣọ́ àti òkú arákùnrin ẹni ọdún márùndínláàádọ́ta tí wọ́n forúkọ bò láṣìírí ní agbègbè Mọ́kọ́lá níjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn Ṣakí. Ọ̀kan lára àwọn tó dolóògbé ọ̀hún ní ìròyìn gbọ́ pé ó há mọ́nú kànga nígbà tó ń gbìyànjú láti dóòlà ẹ̀mí ewúrẹ́ kan. Nínú àtẹ̀jáde kan tí olùdámọ̀ràn pàtàkì fún gómìnà Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ ètò iná àti alága àwọn panápaná nípìnlẹ̀ náà Maruf Akínwálé fi síta ló ti ṣàlàyé pé nígbà tí Adédèjì jábọ́ sínú kànga lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ni wọ́n gbé òkú ẹlòmíín jáde ní agbègbè Ṣakí. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní nǹkan bí aago 10 alẹ́ kọjá ni wọ́n ṣàdédé rí i pé ẹnìkan ti jábọ́ sínú kànga. Lẹ́sẹ̀kẹsẹ̀ sì ni ọ̀gá panápaná PFS Kọ́ládé Táíwò pẹ̀lú àwọn ọmọ iléeṣẹ́ náà sáré lọ sí ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó ní nígbà tí àwọn débẹ̀ ni wọ́n rí i pé arákùnrin ẹni ọdún márùndínláàádọ́ta ọ̀hún wà nínú odò. Bákan náà ló ní ṣàdédé ni àwọn gba ìpè ní ọjọ́ kẹta oṣù kejì ọdún tá a wà yìí ní dídé agogo 9 kọjá ní òwúrọ̀ láti agbègbè Àjẹ́ Ìkọ̀sẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ pé arákùnrin Ṣínà ẹni ọgbọ̀n ọdún tó ń kó sínú kànga. Ó sọ síwájú pé lójú ẹsẹ̀ ni wọ́n lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ láti gbé àwọn òkú náà jáde. Maruf tí wàá gba àwọn aráàlú níyànjú pé kí wọ́n mú ọ̀rọ̀ ètò ààbò ara wọn lọ́kùnkúndùn kán sì mọ̀ pé ẹ̀mí ò láàárọ̀.